Mo kí ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajáramàlífà TV pé ẹ ṣeun ẹ kú gbogbo tẹ̀ ń darapọ̀ mọ́ wa. Lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ tí ò bàjẹ́ ò ní wọ àárín wa. Ẹ jẹ́ kí n máa yá òwe àgbà tó sọ wípé tí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lẹ́ẹ̀kan, àwọn mìíràn tó máa sọ pé tí iná ò bá tán lórí ẹ̀jẹ̀ tẹ́ rí yàn ní tán lẹ́ẹ̀kan o. Ìdí rèé tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá yanyan ìyẹn CP Jimoh Moshood gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà léde látẹ̀dẹ́ni tó jẹ́ alukoro ìpínlẹ̀ náà ìyẹn CSP Ndeyi ló jẹ́ kó yé wa wípé wọ́n níṣẹ́ rí ọ̀dọ́kùnrin kan eléyìí tí wọ́n ní wọ́n rọ́wọ́ mú ní ogúnjọ́ oṣù kẹfà ọdún 2025 eléyìí tí gbogbo wa mọ̀ sí olórí ẹ̀ṣọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Wàsíù Akínwándé aka olórí ẹ̀ṣọ́. Wọ́n ní tí ó bá fi di ọ̀la ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2025 ni ó máa lọ sílé ẹjọ́ májísírèètì eléyìí tó wà lébùté mẹ́ta. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá yanyan ìyẹn CP Moshood ló ti wá fi ọ̀rọ̀ náà léde gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bó ṣe ń fi ọ̀rọ̀ náà léde tí ẹ bá gbàgbé tó bá jẹ́ pé ẹ̀yin ò rí ìròyìn yẹn tẹ́lẹ̀. Ṣé ẹ rí olórí ẹ̀ṣọ́ yìí ni wọ́n pè ní ọmọ ọdún mẹ́rìnlélógójì eléyìí tó jẹ́ wípé gbajúgbajà apanijayé ni eléyìí tí àwọn olóyìnbó ń pè ní hired killer. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ó tún lọ́wọ́ nínú ìṣesí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn, kódà wọ́n fi sọ pé olórí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní gbogbo agbègbè Mushin ló jẹ́ wípé ó ti ń ṣe fàákàjà níbẹ̀ o. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà eléyìí tí wọ́n ń kojú lágbègbè Mushin ló jẹ́ wípé olórí ọ̀dọ́ yìí eléyìí tí gbogbo wa mọ̀ sí Wàsíù Akínwándé ọmọ ọdún mẹ́rìnlélógójì ìyẹn tí gbogbo èèyàn mọ̀ sí olórí ẹ̀ṣọ́ yìí ó ní a gbọ́ wípé ó wà nídìí ọ̀rọ̀ náà. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti wá fi léde wípé kí gbogbo wa ká wà lójúfò lágbègbè wa, ohunkóhun tá a bá rí ká tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Nínú àwọn tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n rọ́wọ́ tó yẹn ní oṣù kẹfà tó kọjá, òun ni gẹ́gẹ́ bí iléeṣẹ́ alukoro ṣe fi léde. Lára ohun tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ohun ìjà olóró ní AK-47 méjì, K2 méjì, red rifle méjì, wọ́n ní pump action mẹ́ta, local made single barrel pistol méjì, magazine márùn-ún àti 50. Wọ́n tẹ̀síwájú, wọ́n ní wọ́n tún bá 57 live cartridge, 75.56 live ammunition, 27.9mm ammunition, 1 expanded 5.56 ammunition, 1 dagger, walkie-talkie mẹ́ta, international passport mẹ́sàn-án. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò lójú àmóhùnmáwòrán yìí, wọ́n ní passport yìí ló jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn lónìí nígbà náà. Yẹn ní iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá fi léde láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wípé kí kálukú kí wọ́n wà lójúfò láti pé tí wọ́n bá rí ohunkóhun kí wọ́n sọ lágbègbè tí ó bá jẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú, tá a bá gbàgbé ogúnjọ́ oṣù kẹfà ọdún 2025 ni wọ́n rọ́wọ́ tó ìyẹn ọ̀dọ́kùnrin táwọn sí Wàsíù Akínwándé ke olórí ẹ̀ṣọ́ ọmọ ọdún mẹ́rìnlélógójì èyí tí wọ́n sọ pé ó jẹ́ gbajúgbajà ìyẹn táwọn sí hired killer àti olórí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti wá fi léde pé Wàsíù Akínwándé, popularly known as olórí ẹ̀ṣọ́, ni wọ́n ní yóò máa fojú ba ilé ẹjọ́ májísírèètì tó wà lébùté mẹ́ta láago mẹ́sàn-án ìyẹn ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún 2025. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun ló ti ṣe àṣeyọrí látàrí ẹnìkan ilé tí wọ́n sọ wípé ó pa ọ̀gá rẹ̀ tó sì gbé ọkọ̀ ọ̀gá rẹ̀ sá lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun lábẹ́ ọ̀gá yanyan CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD la gbọ́ wípé wọ́n ní ẹnìkan eléyìí tí ó jẹ́ afurasí ọ̀daràn tí wọ́n porúkọ rẹ̀ ní Ayọ̀mídé Olúwadámiláre eléyìí tí wọ́n ní ó lọ́wọ́ nínú ikú ọ̀gá rẹ̀ tí wọ́n porúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Kọ́lá Adún èyí tí wọ́n ń gbé ní agbègbè River Valley Estate Ojodu Berger la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó báyìí o. Wọ́n ní ọjọ́ keje oṣù keje ọdún 2025 ní nǹkan bí ọwọ́ aago kan ọ̀sán ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní yẹn Ojodu Abiodun la gbọ́ wípé ó gba ìpè kan lọ́dọ̀ ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Mubarak yẹn ní agbègbè Àkútè. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní ẹni yìí ní sọ wípé òun kẹ́fí wípé ó dàbí pé nǹkan kan ti ṣẹ̀ yẹn nílé ọ̀gbẹ́ni ilé tí a mọ orúkọ rẹ̀ sí Kọ́lá Adún yìí tí wọ́n ní ó wà ní Ogun Moyero Street, River Valley Estate. Kété tí àwọn ọlọ́pàá gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n tètè lọ sí ilé eléyìí tí wọ́n fi àdírẹ́sì rẹ̀ léde fún wọn yìí. Dídébẹ̀ ló jẹ́ wípé wọn ò láǹfààní láti wọlé, ṣùgbọ́n wọ́n fi ipá tí kúùkù wọlé. Lẹ́yìn tí wọ́n wọlé tán ni wọ́n rí olóògbé Adún nílẹ̀ níbi tí ó wà nínú àgbàrá ẹ̀jẹ̀ eléyìí tí wọ́n ti gún yànnàyànnà. Wọ́n ní nígbà tí wọ́n wọnú ọgbà rẹ̀ ni wọ́n rí wípé
wọn ò rí ọkọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ Toyota Camry tí wọ́n fi orúkọ rẹ̀ sílẹ̀ ní Lagos AAA 193 GC, wọ́n ní wọn ò rí nínú ọgbà mọ́. Eléyìí ni wọ́n ní ó mú ìfura lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀, wọ́n ní ọjọ́ kẹfà oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí tó jẹ́ òwúrọ̀ ọjọ́ ológo Sunday ní ọ̀rẹ́ rẹ̀ ló lọ sílé rẹ̀ láti lọ gbé pé kí wọ́n jọ lọ sílé ìjọsìn gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ máa ń jọ́sìn, lórí wípé ilẹ̀kùn wọn ti tì í láti ìta. Wọ́n ní ìdí rèé tó fi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn olóògbé yìí, ṣùgbọ́n tí ó dúndún títí tí ó pé ẹnikẹ́ni kò gbé. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹyìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yìn olóògbé Kọ́lá Adú yìí ó padà kú. Wọ́n ní ìdí rèé tí ọ̀rẹ́ rẹ̀ ṣe tètè pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé òun ò mà kẹ́fí ọ̀rẹ́ òun o rárá. Wọ́n ní lẹ́yìn yẹn ló lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ ti Ojodu Abiodun láti lọ́ọ́ fi ọ̀rọ̀ náà léde. Nínú iṣẹ́ ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka Ojodu Abiodun tí wọ́n ṣe, la máa gbọ́ wípé wọ́n padà rí pé ó dàbí pé ìyẹn tó jẹ́ awakọ̀ olóògbé Adú yìí, Ayọ̀mídé Olúwadámiláre ọmọ ọdún 25 ló jẹ́ wípé ó wọnú ilé náà lọ́nà tí kò tọ́, yẹn ní ọjọ́ 5 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí, eléyìí tó sì fi ipá gba ẹ̀mí lẹ́nu ọ̀gbẹ́ni Adú títí tí ẹ̀mí fi yọ lẹ́nu rẹ̀. Gẹ́gẹ́ bọ́n ṣe sọ, wọ́n lóun ló mú ọkọ̀ yìí ló gbé sá lọ. Wọ́n ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí yìí ló jẹ́ kí ọ̀rọ̀ padà tú o. Wọ́n ní kò pẹ́ ni wọ́n gbọ́ wípé ẹnìkan fẹ́ ta ọkọ̀ ní agbègbè Ìjẹ̀dè Ìkòròdú, eléyìí tí ẹni tó fẹ́ ra ọkọ̀ náà wo ẹni tó fẹ́ ta ọkọ̀ wípé ó dàbí wípé ara eléyìí kò lélẹ̀. Ìdí rèé tí ẹni tí ó ń ta ọkọ̀ lágbègbè tí wọ́n pè ní Ìjẹ̀dè Ìkòròdú yìí ló ṣe pé iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ wípé ẹ dákun o, nǹkan kan wà níbi tóun fẹ́ kẹ́ ẹ bá òun kẹ́fì torí pé kò fẹ́ yí òun tààrà, ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ jẹ́ wípé òun ṣiṣẹ́ ìwádìí tó láàmìlaka, ẹnìkan wà lákàtà òun ó fẹ́ ta ọkọ̀, ó sì dárúkọ ọkọ̀ náà eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá ti wà yẹn Lagos AA 193 GC, èyí tó jẹ́ ti olóògbé tí wọ́n pè ní Toyota Camry yìí. Wọ́n ní kété tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi tó létí gbọ́ ni wọ́n padà rí wípé ọ̀gbẹ́ni tó jẹ́ dírẹ́bà ìyẹn olóògbé ọ̀gbẹ́ni Adú yìí tí wọ́n pe orúkọ rẹ̀ ìyẹn ní Olúwadámiláre yìí ló ṣekú pa olóògbé Adú. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun wọ́n ti wá fi ọ̀rọ̀ léde o lábẹ́ ọ̀gá yányán CP Láre Ògúnlọ́wọ̀ PhD wípé àwọn ò ní gbèṣùgbẹ̀bà ní agbègbè eléyìí tó tiẹ̀ ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ogun. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá máa fi débẹ̀ ni wọ́n rí wípé awakọ̀ ọ̀gbẹ́ni Adú Ayọ̀mídé Olúwadámiláre ọmọ ọdún 25 yìí ló jẹ́ pé lóòótọ́ àti lódodo òun ló ṣekú pa ọ̀gá rẹ̀ tó sì gbé ọkọ̀ náà sá lọ, ṣùgbọ́n wọ́n ti rọ́wọ́ tó níbi tó ti fẹ́ ta ọkọ̀ náà pẹ̀lú ìrànlọ́wọ́ ẹni tó jẹ́ ata ọkọ̀ àbí ara ọkọ̀ tó wà ní agbègbè Ìjẹ̀dè ní Ìkòròdú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wá fi tó gbogbo ènìyàn létí wípé lábẹ́ bó ti wù kó rí, ohunkóhun tá a bá rí ní kíákíá ká tètè sọ kó tó di wípé ọ̀rọ̀ náà kò ní bà mọ́. Wọ́n tẹ̀síwájú, wọ́n ní wọ́n ti gbé òkú ọ̀gbẹ́ni Adú lọ sílé ìwòsàn eléyìí tí ó jẹ́ ti Ọlábísí Ọ̀nàbànjọ University Teaching Hospital OSUT ní Ìṣàgámù láti lè ṣe kí ló fà á gan eléyìí tó lè pè ní autopsy láti lè mọ̀. Pàápàá jùlọ ṣe rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Ayọ̀mídé yìí, wọ́n ti gbé Ayọ̀mídé lọ sí ẹ̀ka tó ní sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí yẹn ní eléwé ẹ̀ràn tàmọ̀ sí State Criminal Investigation Department State CID tó jẹ́ eléwé ẹ̀ràn l'Ábẹ́òkúta lólùlù ìpínlẹ̀ Ògùn. Lọ́gbọ́n náà ba ìbànújẹ́ òní pàgọ́ sẹ́ẹ̀dẹ̀ kó wa wà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajara Malifa TV, ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button ẹ like, comment, ẹ share. Àjọṣepọ̀ wa tẹ́ ẹ rí yẹn náà la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣeun, ẹ kú ìgbà gbogbo.